lọ́wọ́ Ọlọ́run ọba Èdùmàrè, ọba lánàá, ọba lónìí, ọba lọ́la, ọba títí ayé àìnípẹ̀kun. Kábíyèsí Ọlọ́run, ẹ̀yin ni àfọpẹ́ àti gbogbo ògo ẹ̀yin la fi fún. Ọlọ́run Fẹ́mi Balógun Awọ̀lúmọ̀tẹ̀, àkànbí oníyàá òmebi akérèlójú finú ṣọgbọ́n. Olórúkọ tí èmi ń jẹ́ èmi gangan náà ń pè ní ọba ṣòrófìjàlọ̀ ní Ọlọ́run ọba. Èmi ni ọmọ kékeré ọjọ́ náà rí tó ń bá Ọlọ́run jórúkọ papọ̀, nítorí kékeré kò léèyàn méjì kankan tó gbójúlé àfi Ọlọ́run ọba, kò sì mú nǹkan kan síwájú Ọlọ́run, tó sì nígbàgbọ́ pé Ọlọ́run lọ́ba tí ó máa wà. Ọlọ́run lọ nígbà táyé bá wà, nígbà tó bá tún sáyé mọ́, Ọlọ́run náà lọ́ba tí ó máa wà. Mo fi yẹn ṣe kábíyèsí fún Ọlọ́run Olódùmarè. Mo wá fi yẹn kí gbogbo wa pé a kú ilé o, kí yẹn kó máa dúró bẹ́ẹ̀. Kí lohun tí mo mú wá lónìí fún gbogbo ẹ̀yin mùtúmùwà tí ẹ̀ ń wò mí káàkiri àgbáńlá ayé? Ohun tí mo mú wá lónìí, òun ni àṣà, ìṣe àti èdè wa, òun ni mo mú wá. Ẹ wò ká má parọ́ tanra wa jẹ, tí oníkálùkù náà ló kúkú ń kọ́ ọmọ ẹ̀ lẹ́sìn. Mùsùlùmí á máa kọ́ ọmọ wọn lẹ́sìn, bẹ́ẹ̀ ni Kìrìsìtẹ́nì á máa kọ́ ọmọ wọn ní ọ̀rọ̀ ẹ̀sìn, bẹ́ẹ̀ ni àwọn oníṣẹ̀ṣe náà á máa kọ́ ọmọ wọn ní ọ̀rọ̀ ẹ̀sìn. Ṣùgbọ́n eléyìí tó pa wá pọ̀ jẹ́ àti ẹ̀ka àwọn ọmọ wa bí. Ọ̀pọ̀ ọmọ ló wà lóde tòní tí ò lè dá nìkan sọ Yorùbá, tó sì jẹ́ pé ìyá tó bí Yorùbá ni, bàbá tó bí Yorùbá ni. Ẹ wo, eléyìí máa ń jẹ́ ẹ̀dùn ọkàn fún irú wa, pé báwo ni a ti bí ni. Wọ́n ṣáà ní wọn ò ní bí èèyàn nísọ ewúrẹ́ kó lọ yà nísọ ajá, wọn ò sì ní bí èèyàn nísọ ajá kó lọ farajọ ọmọ màálùú. Ṣùgbọ́n àwọn tó bá bí ni náà ló yẹ ká máa jọ. Gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe tí wọ́n jẹ́ bí wa, pàápàá lórí èdè wa, lórí ọ̀rọ̀ wa. Ǹjẹ́ ẹ tiẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ Yorùbá gan ni ò sọmọ lórúkọ Yorùbá mọ́? Ṣé gbogbo wa la mọ̀ bẹ́ẹ̀? A mọ̀. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ Yorùbá, àwa òbí náà, a ò sọmọ lórúkọ Yorùbá mọ́. Orúkọ òyìnbó náà là ń sọmọ Yorùbá. Nígbà tí àwọn òyìnbó sì ń padà wá, tí wọ́n wá ń tún súná ṣe nílẹ̀ Yorùbá pé ká máa sọ àwọn lórúkọ Yorùbá. Ẹ má jẹ́ ká parọ́ tanra wa, gbogbo wa là ń rí lórí ayélujára káàkiri níbi tí òyìnbó ti ń pè fá. Kò sẹ́ni tí kì í rí, gbogbo wa náà là ń rí. Ṣùgbọ́n eléyìí ó máa ń jẹ́ ẹ̀dùn ọkàn nígbà tá a bá bímọ nílẹ̀ Yorùbá tọmọ náà ò lè sọ Yorùbá. Ẹ wò ó, a máa lọ káàkiri ilé ìwé, a máa kó kámẹ́rà lọ, tá sì máa lọ máa rìkọ́ọ̀dù àwọn ọmọ tó bá lè sọ Yorùbá dáadáa, tá a fi Yorùbá sọ̀rọ̀ sí wọn ní ìjìnlẹ̀ Yorùbá tí wọ́n sì dá wa lóhùn. A wá ń rọ ẹ̀yin tíṣà wa tí ẹ jẹ́ akẹ́kọ̀ọ́, a wá ń rọ̀ yín pé ẹ máa bá wa fi Yorùbá, ẹ máa bá wa fi tọ́ àwọn ọmọ wa. Lótìítọ́ a ti dúpẹ́ lọ́wọ́ yín náà nínú ètò kan tá a ṣe, pé ẹ tiẹ̀ ti bá wa ya ọjọ́ kan sọ́tọ̀ tí ẹ fi ń kọ́ àwọn ọmọ ní Yorùbá. Ṣùgbọ́n a fẹ́ kẹ́ tó bá wa mú lókùnkúndùn, kẹ́ ẹ bá wa mú, kẹ́ ẹ bá wa dìmú ṣinṣin. Torí nílé iṣẹ́ tiwa Yorùbá ṣe ń bá TV, YouTube channel, a máa jáde lọ láti lọ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò, láti lọ ṣe interview fúnra wa, ká béèrè lọ́wọ́ ara wa nípa ọ̀rọ̀ Yorùbá. Òun lè tó tá a máa ṣe. Ṣé mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ òwe, èmi tẹ̀ láwọn ọmọ kéékèèké kan nílé, wọ́n máa ń fẹ́ pa òwe, wọ́n sì máa ń fẹ́ràn láti fi òwe máa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tèmi náà ń kọ́ wọn. Ṣùgbọ́n nígbà míì wọ́n máa ń dorí òwe yìí padà sẹ́yìn ni, wọ́n máa ń dorí ẹ̀ kodò. Èmi náà mo máa wá fi iṣẹ́ ṣe fún wọn. Ní àpẹẹrẹ, tí a bá fẹ́ pa àwọn òwe kan, lótìítọ́ bí a ṣe máa sọ lẹ́nu làwa mọ̀. Ìtumọ̀ nǹkan tó túmọ̀ sí, ṣé mọ̀ pé ìyẹn náà tún ọ̀tọ̀. Lórí ètò náà àníṣaláì máa sọ̀rọ̀ nípa ẹ̀. Àwọn òwe kan sì wà tí a máa pa fúnra wa, tá a máa sì sọ pé ẹ jẹ́ ká sọ ìtumọ̀ ẹ̀. Kí ni ìtumọ̀ ẹ̀? Àwa máa kọ́ra wa pé ìwọ náà gbọ́ ọ̀rọ̀ tí o sọ yẹn, ó yá wá gbọ́ ìtumọ̀ ẹ̀, kí ló fi jọra wọn. Eléyìí tó bá jọra wọn, a lè kó jọra wọn. Eléyìí tó sì jọra wọn, gbogbo náà lájọ mọ̀ pé eléyìí ò máa bá bí kankan jọra wọn. Àwọn ètò tí a fẹ́ máa ṣe lórí àṣà, ìṣe àti èdè wa, pàápàá èdè wa gangan. Ṣùgbọ́n kí n tó wọnú ẹ̀, kémi náà tó sọ àwọn àpẹẹrẹ nǹkan tí mo máa sọ lónìí, ẹ jẹ́ ká lọ sí ilé agbára náà, ká lọ wo nǹkan tí wọ́n ní fún wa. Mò ń bọ̀, mi ò tíì dé, ẹ má bá wa ká lọ.
ikú là ń pa má dà, elégbòjò ní bàbá gbogbo. Yorùbá Shimba TV, wò ó tẹ̀lé ìkànnì yìí, fẹ́ràn rẹ̀, fi àríwí síbẹ̀, pín pẹ̀lú ẹlòmíràn. Ó ń dánilárayá, ó ń kọ́ni lọ́gbọ́n, ó ń sọ fúnni lórí ìkànnì yìí. Yorùbá Shimba TV. Thank you for watching. Ènìyàn mi dáadáa àti délé agbára lókè lọ́hùn àti wo nǹkan tí a ní bẹ́ẹ̀. Ẹ máa bá wa wo ìkànnì Yorùbá Shimba TV on YouTube channel. Ẹ máa bá wa wò, ẹ subscribe, ẹ like, ẹ comment, ẹ bá wa share ẹ káàkiri, kẹ bá pín káàkiri so kí wọ́n lè máa mọ bí Yorùbá Shimba TV pé kì í ṣe sinimá nìkan, kì í ṣe eré àgbéléwò nìkan òun là ń kó síbẹ̀. Ẹ máa bá wa wò dáadáa, ètò oríṣiríṣi ń bẹ níbẹ̀ dáadáa. Ìyẹn bẹ́ẹ̀. Lórí ètò tí à ń bá bọ̀, ó dáa, èmi tó fẹ́ bi wá ní ìbéèrè kan. Gbogbo àwọn orin tí a tẹ̀ máa ń kọ nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní èdè Yorùbá, mélòó ni àwọn ọmọ wa lè kọ nínú ẹ̀ báyìí? Ká tó wò báyìí, ẹ má jẹ́ ká gbàgbé pé ọmọ tí a bá ti fi sílé ìwé, tó bá ti fi sílé ìwé, dandan ni ó máa gbọ́ èdè òyìnbó, torí nǹkan tó pọ̀ jù nínú nǹkan tí wọ́n máa fi kọ èdè òyìnbó ni. Ó máa gbọ́ èdè òyìnbó dandan nìyẹn. Ṣùgbọ́n ká má gbàgbé o, tí a ò bá fi Yorùbá wa kọ́ ọmọ, ó ṣeé ṣe kọ́ ọmọ má ní àǹfààní àti mọ̀. Òun ló ṣe máa ń dàbíi pé ọmọ Yorùbá ni ẹ, báwo ló ṣe wá gbọ́ èdè Yorùbá? Ẹ jẹ́ ká fi ti àwọn Ìgbò àbí Haúsá, ẹ jẹ́ ká fi ṣe àpẹẹrẹ. Haúsá ò ní kọ́ ọmọ ẹ̀, bá ti wù kó bí ọmọ sílẹ̀ Yorùbá tó, láì gbé ọmọ ẹ̀ lọ sílé, ó máa gbọ́ èdè bàbá ẹ̀. Bá ti wù kí Ìgbò bí ọmọ sílẹ̀ Yorùbá tó, láì jẹ́ pé ọmọ ẹ̀ lọ gbélé, ó máa gbọ́ èdè bàbá ẹ̀ tó jẹ́ Ìgbò. Kí wá ló ṣe wá àwa Yorùbá táwa ò kí ń fẹ́ kọ́ àwọn ọmọ wa ní èdè tiwa, tó sì jẹ́ pé ohun tó máa padà dùn gbogbo wa ní lọ́la. Ṣé ó tún máa dá báyìí? Àti ẹ̀kúkú tí ń rí òyìnbó tó wá ń kọ́ wa ní èdè Yorùbá. Torí ìgbà tèmi náà lọ sí ilé ìwé yunifásítì, àwọn akẹ́kọ̀ọ́ àgbà wa tí wọ́n ń kọ́ wa, ó pẹ̀lú nǹkan tí wọ́n sọ fún wa nígbà tèmi náà lọ sí ilé ẹ̀kọ́ àgbà yunifásítì. Wọ́n sọ díẹ̀ fún wa. Kódà òyìnbó ń kọ́ àwọn ọmọ Nàìjíríà ní Yorùbá ní ilé ẹ̀kọ́. Ẹ wò ó, ṣé báwa náà ṣe máa tún jẹ́ kí ó sì máa tẹ̀síwájú lélẹ̀? Àsìkò sì wà fáwọn ọmọ wa. Táwa ò bá tiẹ̀ dẹ̀ lè kọ́ ju bí tá a kọ́ dé lọ, ẹ jẹ́ ká fi kọ́ àwọn ọmọ wa láti ilẹ̀ pẹpẹ. Tá a bá fi kọ́ àwọn ọmọ wa láti ilẹ̀ pẹpẹ, gbogbo nǹkan tẹ̀síwájú. Yorùbá láṣà, Yorùbá ládùn, Yorùbá dùn, ó dùn lédè, ó dùn sọ láwùjọ, kódà ó dùn kọrin. Ẹ jẹ́ kí n kọ ìkan nínú àwọn orin tí a máa ń kọ tí wọ́n kọ́ wa ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Tí ọmọ bá ń gbọ́ orin yìí sétí pàápàá, àrídájú wà pé á ronú pé téèyàn bá kàwé láyé kò dáa o, ọmọ náà á fẹ́ kàwé, á sì máa kọrin nígbà gbogbo. Ẹ jẹ́ kí n kọ ìkan nínú àwọn orin tá a máa kọ pọ̀ o. Ẹ jẹ́ kí n kọ kan tán sọ pé bàtà rẹ̀ á dún kókóká, bàtà rẹ̀ á dún kókóká tó o bá kàwé rẹ̀, bàtà rẹ̀ á dún kókóká tó o bá kàwé rẹ̀, bàtà rẹ̀ á dún kókóká. Bàtà rẹ̀ á wọ́ kẹrẹrẹ ńlẹ̀, bàtà rẹ̀ á wọ́ kẹrẹrẹ ńlẹ̀ tó o bá kàwé rẹ̀, bàtà rẹ̀ á wọ́ kẹrẹrẹ ńlẹ̀ tó o bá kàwé rẹ̀, bàtà rẹ̀ á wọ́ kẹrẹrẹ ńlẹ̀. Ẹ wo adùn tó wà nínú orin. Ká máa bá ọmọ sọ̀rọ̀ pé fojú síwé ẹ o, ó dáa kéèyàn kàwé o, gbogbo nǹkan téèyàn ń ṣe láyé tí kò bá ti kàwé pẹ̀lú ẹ̀, òfo ọjọ́ kejì ọjà ni wọn. Ká wá kọrin yẹn sí i. Ṣé mọ̀ pé ọpọlọ tó wà lórí àwọn ọmọ wa, ọpọlọ kọ̀ǹpútà ni, ayára bí àṣá ni. Tẹ́ ẹ bá ti kọ́ wọn ní nǹkan kan, wọ́n ti gbé sórí, ó ti wà lórí wọn. Tá a bá wá ń kọ orin báyìí fún wọn, nígbàgbọ́ táwọn náà bá tó fúnra wa ń kọ, ṣé ẹ mọ̀ pé òògùn ìbílẹ̀ kan là ń gbé fún wọn yẹn? Àwọn bàbá wa tó ń lògùn fún wa, àwọn ọ̀nà tó ń gbà lògùn fún wa làwa ń fẹ́ kẹ̀yìn sí. Gbogbo nǹkan kọ́ ni pé láẹbu lákínní, ọ̀rọ̀ ìṣítí, ìmọ̀ràn, ó máa ń wo orí ọmọdé, ó tètè ń wo orí ọmọdé. Nípa ìdí èyí, ẹ jẹ́ ká padà sí ibi tí àwọn bàbá wa ti ń tọ́ wa lọ́nà tó dáa. Eléyìí tá a bá wá rí i pé eléyìí kò bójúmu mọ́, kò bá ti sìn mọ́, kò bá ti lànà sí i mọ́ ni ká tún ṣe. Kì í ṣe ká gbàgbé ẹ̀. Lórí èdè wa tí a tẹ̀ ń sọ yìí, lórí èdè Yorùbá tá a tẹ̀ ń sọ yìí, a ò gbọ́dọ̀ gbàgbé èdè wa.
ẹ má gbàgbé ọ̀rọ̀ kan, ẹ jẹ́ kí n kọrin kan fún yín. Wọ́n ní oko tá ò ro ló ń digbó, ọmọ tá ò kọ́ ní gbélé ta kọ́ta, òrìṣà tá ń bọ tá ń lọ́mọ sẹ́yìn á ṣègbé bí a bá lọ tán. Ẹ kọ́ wa o, ẹ kọ́ wa láṣà wa, ẹ kọ́ wa níṣe wa, ẹ kọ́ wa láṣà wa, ẹ kọ́ wa níṣe wa. Oko tá ò ro náà ló máa digbó, ọmọ tàbí tá ò kọ́ ló máa padà gbélé tá a kọ́ tà. Gbogbo òrìṣà tá a bá ń ṣe, tá a bá ń lọ́mọdé sẹ́yìn, yóò padà parun ni. Kọ́lọ́run má jẹ́ káyé wa ó parun. Ọ̀rọ̀ ni, ẹ gbọ́ ọ̀rọ̀ tó wà ńbẹ̀, ibi tó bá ti wúlò fún gbogbo wa ẹ jẹ́ ká dì mú. Apá kìíní leléyìí nínú èdè Yorùbá. A máa jáde káàkiri, a máa sọ̀rọ̀ nípa Yorùbá, a dẹ̀ máa gbé wá sínú ilé-iṣẹ́ Yorùbá Ṣemba TV. So gbogbo ọ̀nà tí a bá mọ̀ láti fi kọ́ àwọn ọmọ wa ní èdè wa, ní àṣà wa, ẹ jẹ́ ká máa kọ́ wọn. Àṣà wa, ìṣe wa kò gbọdọ̀ kú láyé, ìran wa, ìtàn wa kò gbọdọ̀ parun. Ẹ má jẹ́ kó parun, ẹ jẹ́ ká tẹ̀síwájú lórí àṣà wa. Ohun tán fi bí ni kò sì ní bàjẹ́, lásìkò tèmi kò ní bàjẹ́, lásìkò tiwọn ńkọ́ kò ní bàjẹ́, lásìkò tí gbogbo wa kò ní bàjẹ́. Olódùmarè ó máa wà pẹ̀lú wa. Ẹ jẹ́ kí n dáni dúró níbi tí mo dé yìí, tó bá tún di ọjọ́ míì kẹ́ ẹ tún wá máa gbádùn mi nígbà gbogbo lórí Yorùbá Ṣemba TV. Bẹ́ẹ̀ náà ẹ máa bá wa wo ìkànnì Láfọ̀ṣẹ́ntiwa online radio ní orí Facebook. Ẹ máa bá wa gbogbo nǹkan tá à ń post síbẹ̀, nǹkan tó mọ́gbọ́n wá, tó dẹ̀ nípa èèyàn, téèyàn lè fi pàrònú rẹ́, téèyàn lè tó nítumọ̀ là ń post síbẹ̀. Nílé iṣẹ́ Yorùbá Ṣemba TV ní YouTube channel, àwa náà ni ẹ máa bá wa gbọ́ gbogbo ètò wa, kẹ́ máa wo orí tá à ń gbé síbẹ̀. Lórí Láfọ̀ṣẹ́ntiwa rédíò lórí Facebook, ẹ máa bá wa wò, ẹ máa bá wa bí tó bá tún kù sí, ẹ̀yin náà ẹ máa tọ́ wa sọ́nà. Bẹ́ẹ̀ láti ń tẹnumọ́ pé gbogbo ìgbìyànjú wa yìí náà à ń fọ́ níhàn lọ́wọ́, ẹ̀yin náà ẹ ràn wá lọ́wọ́. Gbogbo nǹkan tí kódà ilé ìwé tí a fẹ́ máa lọ pàápàá láti lọ máa bá ọmọ tó bá ṣe dáadáa jù, ká máa fún wọn lẹ́bùn, ká máa fún wọn lẹ́bùn. Móríwú ni, nínú àwọn mìíràn sì máa dùn. Á tún máa ríra lọ́jọ́ mi ọjọ́ ire. Ẹ ṣé o. Ọlọ́runfẹ́mi Balógun Awọ̀lú Máta Àkànbí oníyàwó bíbí akérèdí lójú finú ṣọgbọ́n, ọba ṣòróbìjàlọ ni Ọlọ́run ọba. Ire o, dàbọ̀. Irọ́ ikú là ń pa má dà, elégbòjò ní bàbá gbógun. Yorùbá Ṣemba TV, ó tẹ̀lé ìkànnì yìí, fẹ́ràn rẹ̀, fi àríwí síbẹ̀, pín pẹ̀lú ẹlòmíràn. Ó ń dánilárayá, ó ń kọ́ni lọ́gbọ́n, ó ń sọ fúnni lórí ìkànnì yìí. Yorùbá Ṣemba TV. Thank you for watching.